Ìgbà tí mo come across video yìí, a lot of things ló wá sọ́kàn mi. Ẹ jẹ́ ká discuss ẹ̀. A lot of things ló wá sọ́kàn mi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ń sìn, wọ́n máa believe pé bóyá ṣe ni mo ń jà fún Iyabo Ojo. No, ẹ jẹ́ ká address àwọn nǹkan bó ṣe yẹ kó rí. I wonder lọ́jọ́ tí mo pàdé fídíò yìí wípé why tí àwọn èèyàn kankan máa jáde ẹ dẹ̀ mọ̀ why táwọn èèyàn kankan jáde tọkọ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún yàn kan. Ó dáa, ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ wípé bóyá adìrọ̀mọ́ èèyàn kan sílẹ̀, bóyá sọ wípé ẹni yìí ló wà nídìí ọ̀rọ̀ Mohbad, bóyá sọ wípé ẹni yìí ṣe nǹkan àbí ẹni yìí gbèjà àbí ẹni yìí sọ̀rọ̀, ṣé mọ̀ pé ó ti fọ́jú pọ̀. Àwọn èèyàn ti pín sí ọ̀nà méjì. Àwọn kan wà lọ́dọ̀ Mohbad, àwọn kan wà lọ́dọ̀ dáàdì Mohbad, àwọn kan wà lọ́dọ̀ mọ́mí àti Wùmí. Ó ti pín sọ́nà mẹ́ta. Àwọn kan ò tiẹ̀ sí ní ọ̀dọ̀ wọn, sí ní ibì kankan rárá. Wọ́n kàn ṣá wà láàrin. But àwọn tí wọ́n ń ja ìjà yìí gangan ni àwọn tí wọ́n sọ pé wọ́n ń jà fún Mohbad. Ìgbà tí wọ́n wá ń jà fún Mohbad, gbogbo ènìyàn wà lójú kan. That is, everybody is in a team. Àwọn kan wá pín sí méjì, àwọn kan wà ní ọ̀dọ̀ bàbá Mohbad, àwọn kan wà lọ́dọ̀ Wùmí àti màmá Mohbad. So níbi tí àwọn ènìyàn tó wá ń jà yẹn náà tó ti wá pín, wọ́n wà ní ìsọ̀rí. Àwọn tí wọ́n ń jà fún yẹn wá lead. Àwọn yẹn ni wọ́n wá ń ṣe ọ̀tá ara wọn. Bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí, èmi ò ṣọ̀tá ẹnì kankan. Mi ò jà fún yàn kankan. Mi ì dẹ̀ gbé ọ̀rọ̀ lé yàn kankan lórí. But ẹ jẹ́ ká sọ̀rọ̀ pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Strength tí àwọn ènìyàn fi jáde tí wọ́n fi ṣépè fún Iyabo Ojo, strength tí àwọn ènìyàn fi ń ṣépè fún Yomi Fabiyi, strength tí àwọn èèyàn fi ń ṣépè fún bàbá tàbí màmá Mohbad tàbí anybody tí wọ́n bá feel pé wọ́n ń ṣépè fún, strength tí everybody fi ń jà fún Mohbad ń sìn. Tí everybody wá ń ṣépè fúnra èèyàn bí ẹni pé kọ́kọ́ gbọ́ pé ayé ẹnìkan dàrú, kó sọ pé nítorí nǹkan báyìí ni tá kàn hate ara wa dálẹ̀. Instead ká dá mátà sílẹ̀ káwo bó ṣe rí, ká fi pẹ̀lẹ́kùtù ṣe. Tó bá yẹ pọ́n fi pẹ̀lẹ́kùtù ṣe ọ̀rọ̀ yìí látijọ́ ẹni, Mohbad ti máa rí justice yẹn gbà. But kò possible nítorí wípé platform tá wà, àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ àti gbogbo àwọn ènìyàn tó ń sọ̀rọ̀, we are in ṣe trillions gan ni máa pè. So gbogbo bó ṣe dàrú gùdùgùdù yẹn à lè fẹ́ kù. So we cannot even point and accuse finger on anyone wípé ẹ̀yin lẹ jẹ́ tó, ẹ̀yin lẹ jẹ́ kárí justice fún Mohbad. Bó ṣe máa rí nìyẹn because multitude ni oníkálùkù pẹ̀lú èrò ara ẹ̀. Ṣùgbọ́n mo ń ro kíní kan lọ́jọ́ tí mo rí placard yìí pé tó bá jẹ́ pé strength tí everybody fi ń ṣe nǹkan sìn, ó ní a fi máa ń try láti prevent ara wa wípé ká má kú, kò bá dáa. Gbénga Adébóyè kọrin kan nínú Choices. Ó ní tá bá péjọ ṣètọ́jú aláìsàn, bá ṣe péjọ ṣètọ́jú tá bá péjọ ṣètọ́jú aláìsàn, bá ṣe péjọ ṣòkú aláìkú kíní kan. Aláìsàn ò máa ní ilé kanjú rọ̀rùn o, ẹ má bínú, ó sápá mi lórí. Tá bá péjọ ṣe ìtọ́jú aláìsàn, bá ṣe péjọ ṣòkú ẹni tó ti kú, aláìsàn ò ní kanjú lọ ọ̀run. Who is to blame gangan lórí ikú Mohbad? Ta ló yẹ ká blame? Ṣé àwa ni? Torí pé gbogbo Nàìjíríà pátápátá ni ẹbí Mohbad, because Mohbad is one of is one of our famous eyes. Ó jẹ́ ìkan nínú ojú wa tí ìgbà ojú mọ̀. Tó yẹ pé tó bá ti dárúkọ ẹ̀ níbì kan, wọ́n á pe Nàìjíríà mọ́. I understand. Ọmọ yìí jáde lọ́jọ́ yẹn náà. Ó pariwo jáde lọ́jọ́ yẹn. Ibi tí mò ń lọ ó pọ̀ o, ibi tí mò ń lọ jìnnà o. Ọmọ yìí pariwo jáde lọ́jọ́ yẹn. Ó pariwo jáde. Everybody kàn comment ni o. Ẹnìkan kàn sọ̀rọ̀ o. Tó bá jẹ́ wípé Mohbad òkú ń sìn tó wà lórí àìsàn, gẹ́gẹ́ bá ṣe máa ń react sí àwọn celebrities yòókù náà. Tí wọ́n bá sọ wípé kán máa dáwó jọ fún Mohbad, a tún máa rí ẹni tó máa comment wípé ṣé tí àwọn olórin bá ti sick,
tàbí àwọn onítíátà ṣé àwa la máa dáwó fún wọn ni a máa rẹ́ni tó máa make comment yẹn. Ohun tí mò ń try láti sọ ni wípé ẹ jẹ́ ká máa prevent àwọn ogun tó ń wọlé bá wa ní Nàìjíríà yìí ju wípé ká máa jà lọ. Àwọn èèyàn kan máa ń sọ kankan wípé prevention is better than cure. Èmi máa ń sọ pé precaution is better than prevention. Tó bá jẹ́ wípé nígbà tí ọmọ yìí pariwo síta, tó bá jẹ́ pé aná ní ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ̀ tó yẹ kó jẹ́ iṣẹ́ àwọn agbófinró àti ìjọba, mi ò di ẹ̀bi lé wọn lórí o, kí wọ́n ti tètè rush into the matter bóyá wọn ò bá save Mohbad, because àwa tá wà lórí íńtánẹ́ẹ̀tì ò lè ṣe, but ariwo tó yẹ kí àwa tá wà lórí íńtánẹ́ẹ̀tì ká pa nígbà yẹn ó yẹ kí gbogbo bloggers sáré gbé, a kàn ń gbé as news ni o, everybody kàn ń gbé as news ni o, èmi ò gbé o, but mi ò yọra mi sílẹ̀, everybody kàn ń gbé as news ni. Kò sí ẹnì kankan tó pariwo síta wípé no ọmọ yóò yẹ ẹ jẹ́ ká dìde fún ó yá o, ikú ò gbọ́dọ̀ pa, ariwo ká pariwo ká máa pariwo. Ṣe rí fídíò Mohbad ká pariwo gan, lẹ́yìn Mohbad ọmọ kan náà pariwo nígbà yẹn, ẹnìkan kò sọ nǹkan kan nípa ọmọ yẹn títí di èní. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ yẹn kú lénìí a tún máa wá justice fún. Mo ń sọ eléyìí nítorí another one bọ̀, it could be you, it could be me, it can be anybody. Ariwo ta wá ń pa ń sìn tí ẹ wá wò ń sìn báyìí wọ́n arrest show kíní kan kí lórúkọ bọ̀bọ̀ yìí tó lọ lead team tó ń ṣépè fún Iyabo Òjó. Gbogbo nǹkan tí mo máa ń sọ àwọn kan sọ pé ẹyin ó ń chase clout ni, ó fẹ́ kí page òun trend ni, ó fẹ́ kí kíní kan ṣe ni. Tọ́lọ́run dẹ̀ rọ́kàn mi wípé I'm not an enemy to anybody and I'm not after the trending of page. Mo mọ̀ nǹkan tó ń jẹ́ kí page trend now. Ṣebí tí ó bá ti gbà láti bẹ̀rẹ̀ sí ní bully anybody, page a trend now. Mo mẹ́ni tí mo lè bully tó máa fún mi ní tó máa reply mi pẹ̀lú ọwọ́ tó ga gan tí wọ́n á gbé káàkiri tí wọ́n á mọ̀ wípé mo wà níbì kan. But why should I bully someone who has never offended me? Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bully àwọn èèyàn tí ò ṣẹ̀ wọ́n torí pé wọ́n fẹ́ boost page wọn. I would rather promote someone tí ò bá wá trend kò trend nìyẹn. Strength ta fi wá pariwo lé Iyabo Òjó lórí, ta fi gbé placard pé e no go better for tie. Kí ló dé tí wọ́n á gbé placard jáde nígbà yẹn nígbà tí Mohbad tó pariwo síta wípé wọ́n bully òun ikú ń bọ̀ rè o. That is what we should have done. Mo dẹ̀ wò nígbà yẹn mo rò wípé bóyá kọ́kọ́ máa dìde. Voice note kọ́ wà níbí báyìí. Àkọ́lọ́ kò jẹ́ kí n ti share ẹ̀ sí page mi níbí báyìí. Nǹkan tí mo sọ nípa page rí nǹkan tí bọ̀bọ́ yẹn tó sọ ní orí page ní àbí nínú voice note yẹn, nǹkan tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ ọ̀tọ̀ ni o, ẹ máa gbọ́. Hello ma, hello sir. Ẹ kú. Ẹ jẹ́ kí n wá kíní kí n fi boost ẹ̀, ẹ jẹ́ kí n lo kí wọ́n ti ń pè é. Ẹ jẹ́ kí n lo Bluetooth fún, where is this Bluetooth jàre? Okay. Ẹ jẹ́ kí n lo Bluetooth fún. So when we are now shouting, àti ẹ mọ̀ iye àwọn ènìyàn tí wọ́n ta ti gbé ikú Mohbad lé lórí, a kì í prevent nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà, and ní gbogbo ibi tí agbára wà pàápàá it's like àná ní ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan tí màá yìí sọ ń sìn, The Bluetooth device is ready comment to pair. tí mo make síbẹ̀ ẹ máa gbọ́ o, ẹ gbọ́ nǹkan tí mo mean nígbà tí ẹ bá gbọ́. The Bluetooth device is connected successfully. Now ẹ jẹ́ ká dìjọ gbọ́. Màá wá sọ nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ kò kí ń ṣe ní ẹ gbọ́. Kí Ọlọ́run ọba kó má jẹ́ 070 62 29 73 18. Ó ń sọ̀rọ̀ nípa àwọn ènìyàn kan tí wọ́n ń pè é. 62 nọ́mbà yẹn nìyẹn. 73 18. Nọ́mbà náà nìyẹn. Nọ́mbà yìí pè mí ní 3:55 5 minutes to 4. Ẹ listen o. Torí pé nọ́mbà tó yí mi ò bá ti stop mi ò kí ń tètè gbé. Mi ò gbé. Ó pè mí lẹ́ẹ̀kejì. Mo fast forward ẹ ni o, ẹ má bínú. Hello, èmi mo ṣe hello bí mo ṣe gbé. N tó máa kọ́kọ́ sọ ni pé mo ní káwọn àti gbówó yẹn pàdé mi. Mo ní owó wo? Mi ò ní business pẹ̀lú èèyàn kan.
mi ò dé lápọ́tímẹ́ǹtì pẹ̀lú àwọn tó fẹ́ fi àpò àbí nǹkan kan gbówó wá mo kọ́ ti fóònù létí mo ní wrong number. ó tún pè mí lẹ́ẹ̀kejì mi ò gbé ó pè mí tó bí 2 times. mi ò ní interest láti share nọ́mbà yẹn because ọba ti rí pé ó ti ń go viral wọn nílò nọ́mbà yẹn mọ́ so kò ní ìtumọ̀. so gbà tí mo rí pé pípé yìí pọ̀ wọ́n á fi fún mi sí silent mo ò fẹ́ kó disturb mi lórí irun. Bàtà wá kírun tán bíi 10 minutes after 4 mo fi fóònù mi sí silent gbogbo àtà ń kírun. Pàṣẹ wákìtí tí mo ní kí n yọ fóònù mi kí n yọ kó ní silent kọ́ ìwà tún wọlé mo wá gbé kí ló ń disturb mi fún yíbo lẹni tí mo ń sọ broken ló ń sọ kí ló ń disturb mi fún wrong number ló ń pè ó ní kò ń sọ wrong number wọ́n ti negotiate pẹ̀lú àwọn tó ní nọ́mbà ẹ̀ pé wọ́n kidnap àbúrò òun Solomon láti jọ Wednesday wọ́n lè sọ pé káwọn gbé owó wá owó yẹn làwọn fẹ́ wá gbé wá àwọn lè sọ̀rọ̀ láàárọ̀ pẹ̀lú nọ́mbà ẹ̀ pé so ìgbé torí náà kọ́ pé ó sì máa dì sí táwọn fẹ́ gbó wá kọ́ máa sọ pé kò ń ṣe nọ́mbà ẹ̀ pé wrong number ni pé irọ́ o pé àwọn máa lọ track nọ́mbà yẹn anything tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ pé Solomon sáà ti wà ní àkàtà yín tó bá yẹ kẹ́ whatever fẹ́ ṣe ẹ ṣe bóyá ẹ máa pa ni bóyá ẹ máa jùnú ni ṣùgbọ́n òun máa mọ̀ pọ́lọ́ á mú kinní kan ó sáà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo ò sọ nǹkan kan sáà jẹ́ kó sọ máìndì ẹ̀ ó sọ̀rọ̀ ó ṣépè ó ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ kọ́ ti fún. meanwhile èmi máa ń ṣe nǹkan kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo náà ní àríkọ́ṣe látara nǹkan bẹ́ẹ̀ bóyá any voice call ìbá ń jẹ́ prayer bóyá pastor abáfà ló ṣe prayer ìbá ń jẹ́ àwọn nǹkan ìrírí ayé báyìí lèmi mádà ti rí voice call lẹ́ni platform or group tí n bá wà tí mádà ti ní data màá gbọ́ so àwọn nǹkan yìí mo ti gbọ́ oríṣiríṣi àwọn jìbìtì báyìí lórí platform tí mo dẹ̀ ti rí wípé nǹkan tó ń tún fẹ́ máa lò lélẹ̀ wọ́n á pe àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n á ṣàlàyé fún wọn nǹkan báyìí ní nǹkan tí nọ́mbà tó pè mí ní nǹkan tó sọ àwọn yẹn ní téèyàn bá dákẹ́ tààrí àbá dákẹ́ o kí n kọ́kọ́ lọ make report because ní Kétu àìtóbi 2 or 3 months báyìí obìnrin ló ṣẹlẹ̀ sí omi ní dárúkọ àdúgbò yẹn wọ́n gbé obìnrin dógùdù wọ́n gbé wọn dé Ògùdù even ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyá tí ò bá ìyá oníyà kọ́lọ́ má jẹ́ ká jẹ wọ́n gbé ní dógùdù pẹ̀lú ọ̀rọ̀ tí ọmọwọ́ tí ọmẹsẹ̀ lórí ọ̀rọ̀ yẹn bó ṣe ẹ̀zálè bó ṣe rí náà ní orí wọ́n lo nọ́mbà ẹ̀ wọ́n fi lo àwọn 419 lo nọ́mbà ẹ̀ wọ́n dẹ̀ padà track nọ́mbà ẹ̀ wọ́n dẹ̀ wá mú wọ́n sì níbi tó ti ń ta oúnjẹ wọ́n gbé o. mo gbọ́rọ̀ yẹn wọ́n á fi ṣe àríkọ́gbọ́n tó ṣẹlẹ̀ sí mi náà lénìí wọ́n á sọ fún àwọn àgbàlagbà àtàwọn ọ̀jọ̀gbọ́n wọ́n á sọ pé kí n má dákẹ́ o kí n jẹ́ ká lọ sí station. nígbà tá a dé station mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọlọ́pàá mòwe pátápátá ọbẹ̀ látòrí DPO àti DCO àti gbogbo ọlọ́pàá tó wà mòwe. nígbà tá a débẹ̀ wọ́n ṣe dáadáa sí wa ọ̀dọ̀ DCO ọ́fíìsì DCO ni mo lọ mo explain everything fún wọn wọ́n ní this case is terrible ìtàn ọkọ̀ wí nìyẹn ẹ̀rù tún bà mí lọ́ má jẹ́ kí n kó sí wàhálà wá níwẹ̀ kí la máa ṣe wọ́n ní kí n jẹ́ ká lọ sọ́dọ̀ DPO wọ́n ní kí n jẹ́ ká lọ sọ́dọ̀ DPO everything fún DPO ní ká lọ make a complaint lórí counter ká lọ make a complaint lórí counter pàṣẹ wọn lọ sórí counter DPO kan pè mí padà ní wọ́n ní kí n wá wọn á dọ̀dọ̀ wọn wọ́n á ní sí èmi ni mo ra fóònù inú tuntun eléyìí tún járe kọ́gbọ́n fèmí àti yín ẹ má jẹ́ ara fóònù àlòkù fóònù tuntun ní kẹ́ jẹ́ ká máa ra fóònù àlòkù ó máa ń kó báyàn mo lémi ni mo rà wọ́n ní kí n produce receipt àti carton tí mo fi rà mo produce ẹ̀ fún wọn wọ́n ní sẹ́mi mo ní láì sẹ́mi mo register mo ní bẹ́ẹ̀ ní 2002 ni mo ra láì mi ni mo dẹ̀ register wọ́n ní òkè kí n pe nọ́mbà yẹn kí n tó lọ
make report lórí kanta wọ́n á pè láyẹn bí mo ṣe pé wọ́n ní kí n fi sí speaker mo wá fi sí speaker bó ṣe ríǹgì báyìí lórí burúkú Ìgbè nítorí ni wípé is he kidnapper? Is he kidnapper? Please, where are you now? DPO kan jà fún yẹn gbà lọ́mì ni wọ́n bá introduce ara wọn pé àwọn ní DPO police station Mòwe kidnapper tẹ́ ló gbé Solomon yín òun ló ti fẹ́ sáré rìn wá o ó ti wà ní detention náà wọn o ẹ kó evidence àtàwọn everything wa kẹ́ máa bọ̀ nínú ìwé police station nítorí fún DPO ni pé sorry ma this is business ọkọ̀ọ̀kọ̀ ti fóònù ẹ̀ẹ̀mejì ló sọ gbogbo àwọn èèyàn tó wà mí bá bú sẹ́rìn wàláì mo fẹ́ máa tọ̀ sára. now ẹnu ibi tí mo fẹ́ ti mú ọ̀rọ̀ ti tèmi nìyẹn ẹnu ibi tí mo ti fẹ́ mọ́rọ̀ ti tèmi nìyẹn irú eléyìí ò lè ṣẹlẹ̀ ní abroad kí wọ́n má track irú ẹni ẹ̀ down wọ́n má track ẹ̀ down mi kọ́ àwọn ọlọ́pàá níṣẹ́ wọn àwọn ọlọ́pàá wa lásìkò yìí wọ́n ń ṣiṣẹ́ gan o wọ́n ń ṣiṣẹ́ gan ṣe rí irú àwọn cases báyìí ó ti wá máa ń rí lójú àwọn ọlọ́pàá wa bíi pé wo àwọn minor cases ni because case ti pọ̀ jù ó ti pọ̀ jù honestly tí nǹkan bá ti pọ̀ jù irú àwọn cases báyìí bíi minor ló ṣe máa rí everybody ló lè ṣẹlẹ̀ sí honestly everybody ló lè ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n bá sọ nínú ilé pé ọmọ ń jalè lénìí ó jalè lọ́la ó jalè lọ́túnla ó jalè ní ọmẹ́rin òní ó ń jalè ogun yọkọ̀ lénìí ọmú yọkọ̀ wá lénìí tó wáyá tán wá sọ wípé ó fọ́ abọ́ wọn ní treat kéèsì abọ́ fífọ́ tàbí kí wọ́n sọ wípé ó ti ẹnìkan wọn ní treat kéèsì wípé ó ti èèyàn because ọmọ tó ti ń ṣe nǹkan tó jẹ́ pé 95% crime ni tí wọ́n gbọ́dọ̀ gbọ́ níta tó wá ṣe nǹkan tó máa sọ wípé má ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ní treat case má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí lọ́wọ́ àwọn agbófinró wọn nìyẹn sìn mi bá wá wò wípé gbogbo àwọn tó ń rò ní minor cases sí kọ́ bá wa mú as case tó ní agbára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orí yeye ló mú ògún ìpín àìṣẹ̀ ló ti pọ̀ jù tí ọ̀rọ̀ bá dẹ̀ ti jáde kúrò ní àkàtà ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn tó bá ti dé ọ̀dọ̀ ọlọ́pàá kò sí sentiment ń bẹ̀ mọ́ tí sentiment bá kàn tiẹ̀ wà ń bẹ̀ bóyá ìjẹ́ or whatever ló wà ń bẹ̀ tó bá ti kúrò lọ́dọ̀ ọlọ́pàá tó bá ti dé ọ̀dọ̀ tó bá ti dé court ohun tó bá wà níwájú adájọ́ òní adájọ́ máa dá irú yẹn ò ní lè ṣẹlẹ̀ sí ènìyàn tí àwọn tó bá lẹ́sẹ̀ lẹ́nìkan ni àyà wọn máa di gbangba but most of àwọn èèyàn tó máa ṣẹlẹ̀ sí àwọn tí àwọn minority náà ni àwa tí a ní ẹ̀sìn lẹ́ẹ̀kan ló lè ṣe bàbàrà sí kò lè ṣẹlẹ̀ sí èèyàn ńlá kan sìn tí wọ́n ti mọ gbogbo ìrìn ẹ̀ tó ti mọ gbogbo bó ṣe tó ti mọ tó bá máa ṣe investigation wá rí wípé irọ́ ló wà nídìí ẹ̀ but kó tó lè rí investigation ẹni tí wọ́n mọ̀ ṣe ó máa pẹ́ irú nọ́mbà yẹn mo sure pé tó bá jẹ́ pé ní abroad ni ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lè bá mi wò bóyá irọ́ ni mo ń pa tó bá jẹ́ ní abroad ni wọn ò ní jẹ́ kí nọ́mbà yẹn lọ bẹ́ẹ̀ they will track it down and make sure they arrest the culprit but níbí báyìí everybody rẹ́rìn ọ̀rọ̀ yẹn ò dẹ̀ funny ọ̀rọ̀ yẹn ò funny the same thing as ọ̀rọ̀ Mohbad tí mò ń sọ we don't prevent the incoming kí ni mo fẹ́ sọ náà the incoming trouble mo fẹ́ fún ní adjective kan wípé wàhálà tó ń bọ̀ tí apá ò ní ká nǹkan tí mo ń wá adjective fún pé wàhálà tó ń bọ̀ tí apá ò ní ká tí kò ní lè ṣe handle mọ́ ṣe mọ̀ pé nígbà tí wàhálà Mohbad yẹn bẹ̀rẹ̀ ọmọ yẹn ó gbọ́n to the extent de pé ó ṣe live ká dúpẹ́ wípé internet wà nígbà yẹn ó ṣe live video everybody mọ̀ pé this guy was in trouble but nobody took a step gbogbo step tá wá ń take ń sìn Mohbad wà mortuary we lost him we lost that very talented icon Aluze now
kéèsì yẹn wá bẹ̀rẹ̀ gbogbo ènìyàn ń gbarata oníkálùkù ló ń gbarata láyé tiẹ̀ torí pé Ìyábọ̀ Òjó súnmọ́ wọn ó try láti sọ pé okay wọ́n tẹ̀tí nígbà tó bá ṣàpàyàn ṣá befitting burial àlòkù nígbà tó dẹ̀ lọ́mọ kékeré ni kó sáré sí wọn náà wá kó sí lọ ìyẹn di blame ó ṣe gbá nígbà tó yá wọ́n ní òkú ẹ̀ Nípa wọ́n ní pé bí wọ́n ṣe bí nǹkan tí Ìyábọ̀ fi wá kó sí lọ nígbà yẹn ni wípé bí wọ́n ṣe sin Mohbad bí ajá yẹn pé kò wá òkè bó ti wulẹ̀ kó kéré tó wọn lè sin Mohbad bẹ́ẹ̀ everybody knows that wọn lè sin Mohbad bẹ́ẹ̀ because ó ti di famous ó ti di famous person tó jẹ́ pé àwọn family ẹ̀ gan wọ́n kàn máa fi ẹnìkan tàbí méjì sínú committee family ẹ̀ ni I'm talking out of experience bóyá one or two people bóyá bí àbúrò ẹ̀ kò lè jẹ́gbọ́n ẹ̀ náà àbúrò ẹ̀ náà ni bóyá bí àdúrà kan máa wà nínú committee tẹ́ pé gbogbo àwọn ènìyàn tó bá jókòó rẹ̀ sìnkú ẹ̀ because wọn ní béèrè owó ẹ̀ lọ́wọ́ wọn wọ́n bá wò pé bó ṣe sí yẹn ò dáa nǹkan tí àwọn Ìyábọ̀ Òjó tó wú Mohbad fún ni wípé bí wọ́n ṣe sí yẹn ò dáa kí wọ́n fún ní befitting burial ló fi lọ ní pé òkè wọ́n dẹ̀ débi onípòsí ṣe bí wọ́n rà ṣe bí wọ́n ẹni tó wà nílé ẹni tó ń ta pósí yẹn náà tún fún wọn ni ó tún fún wọn ní pósí tó máa fi sí ni kó tó di pé wọ́n ní wọn ò sí Mohbad mọ́ kó tó wá di èrò mọ́ṣúárì láti almost 2 years tí a sí Mohbad. Okay, I'm sorry to say this gbogbo ẹ̀yin tẹ́ love daddy Mohbad èmi náà love daddy Mohbad mo love mommy Mohbad mo love Wùmí mo love gbogbo èèyàn ṣùgbọ́n ọjọ́ tí mo bá mọ ẹni tí àjèrè ẹ̀ ṣẹ́ mọ́ lórí pátápátá ni màá tó change mind mi lórí ẹni tó bá ṣekú pa ọmọ yẹn because it's a pain it's very very painful. Nígbà tí ọmọ yẹn pariwo síta àárí family Mohbad kọ̀ọ̀kan níta pé ẹ gbà wá o wọ́n fẹ́ pọ̀ ọmọ mi o ẹ má jẹ́ kó pọ̀ ọmọ mi o ọmọ mi pariwo síta àárí viral video ààrẹ nìkankan nínú family Mohbad kó lọ sọ́dọ̀ blogger kó lọ sọ́dọ̀ ọlọ́pàá kó lọ sọ́dọ̀ kó gbé lọ́ọ̀yà dìde kó sáré pariwo kó wá àwọn ènìyàn lálá tó máa mú Mohbad kúrò níbi tó wà kí Mohbad kó wá jẹ́wọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ní kọ̀rọ̀ kí wọ́n wá wo ọ̀nà wo náà fi lè prevent ẹ̀ because tí èèyàn fi máa kú ní ilẹ̀ wa àkúkú kí ń sọ̀rọ̀ náà ni àfi tó bá jẹ́ wípé bóyá nígbà tó wá ṣe nǹkan o wọ́n wá bá sọ̀rọ̀ kò wá gbọ́ o torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa prefer láti kú mi fẹ́ ṣe example because mo bá ṣe example nsìn wọ́n á lọ attach ẹ̀ mọ́yàn kan wípé ọ̀kan ni mò ń bá wí mo fẹ́ mú yàn kan nínú Bible tó jẹ́ wípé àìgbọràn ló ṣe títí ó fi di ọjọ́ ikú so I'm very very careful I know I like to pick my words mi ò kí n like kí n máa hurt èèyàn lórí ọ̀rọ̀ mi tí mo bá ń sọ̀rọ̀. Now Mohbad ti wà mọ́ṣúárì o àwọn tó máa náwó àwọn tó máa rówó ṣebí ẹni yìí gbára tá ń sìn àbí ó wá mú ti Ìyábọ̀ Òjó mọ́ ó ti wà ní custody ọlọ́pàá it might become a case tó lè ràn lọ sẹ́wọ̀n èrè wo ló jẹ lórí ẹ̀ èrè wo ló máa padà jẹ lórí ẹ̀ tí ó bá tiẹ̀ lọ tí ò bá pẹ́ tó bá dé èrè wo ló jẹ tí ò bá tiẹ̀ wá lọ rárá ṣé tó bá dé ṣé ó tún lè máa lo strength yẹn láti máa jà fún Mohbad so ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities ńlá máa rí tó yẹ pé nígbà tí wọ́n bá ń ṣe àìsàn lábẹ́lẹ̀ wọ́n á máa tiraka láti náwó láàrin ara wọn fúnra wọn láti tọ́jú ara wọn ní ọjọ́ tí wọ́n bá pariwo síta wípé ẹ ràn mí lọ́wọ́ ó máa ń yà mí lẹ́nu wípé mo máa ń rí àwọn ènìyàn tó máa ń go against wọn wípé káwọn èèyàn kó má ràn wọ́n lọ́wọ́ that someone that is dying tí ayé pin mọ́ tó wá jáde fún ìrànlọ́wọ́ should not ask for help or people should not help him or her tó jẹ́ wípé ẹ ràn mí lọ́wọ́ yẹn kò affect ẹnì kankan wọn ò fi bú èèyàn kankan wọn ò tarnish image èèyàn kankan image ara wọn gan ni wọ́n ń tarnish láti sọ wípé ẹni tó wà famous ẹni tá ti rò pé ó lówó lọ́wọ́ gan ẹni tá ó wá sọ wípé òun sì kò òun ò lówó tó máa fi tọ́jú ara òun ẹ ṣàánú òun ẹ ràn òun lọ́wọ́ then if we cannot help àtún wá máa wá gbogbo ọ̀nà láti make sure wípé àwọn míì ò ràn lọ́wọ́ ó máa ń yà mí lẹ́nu pé a máa ń rí àwọn èèyàn láti jáde tako irú àwọn èèyàn bẹ́ẹ̀ pé kí wọ́n má ràn wọ́n lọ́wọ́ that is why tí mo fi ń sọ wípé if Mohbad was sick maybe we will have seen some people that would that will go against him, that people should not help him. Now we are all fighting with all our strength. This guy
came out when he was about to die, but nobody, nobody came out for him. Nobody tried to fight for him. Nobody tried to prevent him from this death. Ikú tó rí, ikú tó wò, kò máa pẹ́ tí ọmọ yẹn tó pariwo now tó fi kú. Even the family didn't say a word. So tí mo ń jẹ́ tá bá rí àwọn èèyàn kan tí a ti ń rí ní bèbè ikú, ẹ jẹ́ ká máa lo gbogbo agbára wa láti ràn wọ́n lọ́wọ́, even if you don't have anything to give, because there are many people that have golden hearts. They have golden hearts, but they don't, àpò wọn ò rẹ́rìn. You can just share. Tó bá share irú post yẹn, ó ti help rẹ nìyẹn. Even kí page yẹn kó má ti grow. Kó má ju pé 5,000 people ló wà ńbẹ̀, kó má ju 2,000 lọ. Nínú 2,000 yẹn tá bá rí àwọn bí 500 tán ní data tán wò. Nínú 500 yẹn a sì lè rí méjì tó máa ràn lọ́wọ́ nínú ẹ̀. So when you come across a post like that, share. Forget about rànra yín lọ́wọ́ nínú Nollywood, lè rànra yín lọ́wọ́ nínú olórin, ṣé tẹ́ bá ti sick àwa la máa ràn yín lọ́wọ́. They are not saying you. When they say, please help me, they are talking to the whole universe. They are not talking to Nigerians alone. They are talking to everybody in the whole world, because internet is a platform tó wà throughout the world. So, global world ni internet. And it can go to Ghana, it can go to Zambia, it can go to Tanzania, it can go to America, it can go to UK, it can go to anywhere. It can travel around. So, share wala ma toju yin. They are not talking to you Nigerians alone. They are talking to the whole world. I'm telling you. So, ẹ má jẹ́ ká máa antagonize ara wa. Don't come here and say, ìgbà tó fẹ́ ṣe kíní kan fún yàn kan. Ṣebo antagonize. Mi ò antagonize èèyàn nítorí pé wọ́n fẹ́ help èèyàn. I protected my family because I know you. I know some people will see this and be saying, Shebi, no, don't refer to anything that is not. I prevented my family attack àti àbàwọ́n tó fi lé ẹbí mi lára ni mo yọ. Tó bá yẹ pé ó dúró lórí limit ìrànlọ́wọ́ ni, I will contribute. Wallahi, Ọlọ́run Olódùmarè ń gbọ́. Tí mo dẹ̀ rí wípé lóòótọ́ ni nǹkan tó ń sọ, because eléyìí tó ń sọ mi ò rí òkodoro ẹ̀. I will send some people to that place and I will make them to investigate, and I will carry out some things underneath. Tó yẹ pé kò tiẹ̀ ní wá sí orí atẹ́gùn tí wọ́n máa lọ fi ṣe nǹkan tó bá yẹ kán ṣe. Màá ṣe ojúṣe mi. Wallahi tallahi, mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí. Màá ṣe ojúṣe mi. It has always in my heart to perform my duty if I'm given a chance. So, má rí fàásì torí mo mọ̀ ẹ́. That is it. That is just what I come to do. Tí Mohbad ti lọ, irú ọmọ tó pariwo lẹ́yìn Mohbad nígbà yẹn náà, mo ti rò wípé ó yẹ ká kọ́gbọ́n lára Mohbad. Ọmọ yẹn ó dàbí ẹni pé olórin ni ọmọ yẹn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni. Ayé lè má tí mọ̀ náà. Àmọ́ kan tó ọmọ yẹn máa dà lọ́la. Bóyá ọmọ yẹn kú sìn, bóyá ó rùn ní ẹnìkan kò gbọ́rọ̀ nípa ẹ̀ mọ́. Ó ṣàpariwo síta wípé àwọn ṣe gbá fóun wọ́n fẹ́ pa. Nobody said anything. A kàn comment ní bí Mohbad ṣe pariwo rẹ̀ o, bí Mohbad ṣe. Ó yẹ ká máa rí àwa activist náà tí a máa ń jà fún gbogbo èèyàn nígbà tí èèyàn bá kú tán. Ká máa jà fún àwọn ènìyàn tí ò bá tí kú, tó jẹ́ wípé wọ́n ṣì wà nílé ayé. Wọ́n àwọn má tẹ̀ jẹ́ mú yẹn mọ́. Ẹ jẹ́ fi yẹn lẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ fi yẹn lẹ̀ bẹ́ẹ̀. So it is well. It is well. Iyabo Ojo. Though this is not right, but I'm just appealing to you. I'm appealing to you. Gbogbo kini yẹn pọ̀ back to back. I'm appealing to you. Nǹkan tó ṣe yẹn kò dáa. Tẹ́ni yẹn bá calm down, tó bá mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀. Tó tí àyè àti bẹ̀bẹ̀ bá wà láti má jẹ́ kó lọ sẹ́wọ̀n. If you do it, God will reward you. Though he deserves it, but okay, just calm down. At least that's what I can say. Má bú mi fún yẹn o. Ìwà ti tèmi nìyẹn. You understand? So, it is well with everybody. God bless us all.